Ju ẹ̀yin olórí burúkú ọmọ òfò aláyé bàjẹ́ dìde ẹ wo ojú I am not your regular. I'm not a TikToker. I'm not a TikToker. I'm a fracas blogger, and I am a blogger that says the truth. Go and ask about me. To bá gba akẹ́kọ̀ọ́ lọ́rọ̀ gbọ́ èmi ni o bóyá kí n play orin tó ṣe fún mi kò sẹ́ni náà bó bá ṣe súnmọ́ mi tó bá fuck up I go tell you say ọmọ you f up. Ẹ̀yin olórí burúkú ọmọ òfò tí èèyàn kan ò bí táyé ìyá yín ò dá tó jẹ́ pé àwọn tó níyín wọn ò ní jèrè yín wọn ní kú síbi táṣọ yín wà tẹ́ ẹ̀ wá sínú inbox mi ẹ rí pé wọ́n gbé yàrá ìyá yín ṣe pé mo block yín ni. ẹ̀yin èèyàn wa mama CITA ti jáde ó ti jáde wá sọ̀rọ̀ nípa bí àwọn èèyàn ṣe wá fóun bí òun ṣe sọ wípé FUNKE Akíndélé ó fuck up ní bí ó ṣe snob Tóyìn Abraham. Ó ní àwọn èèyàn àwọn fáǹsì FUNKE Akíndélé gún wọn ti jáde wá bá òun ò pé wọ́n ti ń DM òun. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ bí mama CITA ṣe send warning sí gbogbo àwọn fáǹsì FUNKE Akíndélé. Kí ló kàn mí tí FUNKE bá bọ́ yàrá ìyá yín FUNKE ló pay bills mi ni FUNKE ló ra fóònù fún mi àbí FUNKE ló sọ mí di blogger over 15 years in blogging at 2012 2013 olórí burúkú yàrá ìyá ẹ̀ máa sọ fún mi wípé kí n má sọ̀kọ̀ tí mo rí lọ́nà òfò ní gbogbo yín jọ máa ṣe ẹ máa ṣòfò ṣínèké ni ẹ máa bára ẹ fọwọ́ tì ní èrò ẹ̀yìn ẹrú ayé dèdè ẹ don't talk about FUNKE mọ́tò ló máa pa yín ẹ ní jèrè àbẹ fẹ́ ṣòfò ṣínèké ti favourite ti yín ni àbẹ olóṣì làwọn ilé mo fọ́ fún anybody online tí bá káwọ́ sókè fún ẹ tí mo jọ sẹ̀ mọ́lẹ̀ mo máa like ẹ ní èmi ọmọ oríta lọ bí mi sí to be precise láwá sí bus stop ọmọ ọ̀sọ́kọrin ni mi ò lójú tì mí mọ́ láìda tí ìyá ẹ bá bẹ ànábì abẹ straight ni mi ò mọ́ láìda mo kàn ní respect ni tó bá ń gbọ́ wọ́n bí mi mo túnra mi bí wàláì làzín mú ọ̀tọ́ mi mo tọ́ra mi lórí títì mo mọ àwọn tájọ bẹ̀rẹ̀ táyé wọ́n bàjẹ́ mo mọ àwọn tí wọ́n jámọ́ kankan mo ní 13 years mo wà tí mo ti wà lórí street tí mo ti ń ṣiṣẹ́ tí mo ti ń hustle mo ṣolóṣorí mi ìjálè rí mo train ara mi to be a better person kí lójú mi ò tí ì rí I don't see 1900 this bullshit irú yín lè á fẹ́ máa ní pé ẹ don't talk about ẹ máa ṣorí burúkú tìràntìràn àwọn ìyá yín ò ní jèrè ni bring it on ṣe mọ̀ pé mo dákẹ́ mo wo ti Ìyábọ̀ mọ́ FUNKE lára ni mo wo ti Tóyìn mọ́ FUNKE lára ni mo tún wá wo ti FUNKE mọ́ lára wípé ọmọ wa náà ni tàbá fọwọ́ tún bá mọ wí àmà fojì ẹ̀yin tẹ́ jámọ́ kọ̀ọ̀kan ó lò ló ti invest sínú ayé FUNKE èmi ti invest owó àti time àti energy ní kọ̀tún bẹ́ẹ̀ kò ṣe èèyàn 20 ni mo ra tíkẹ́ẹ̀tì fún níjọ́ táwọn kan lọ wo Versabi táwọn kan lọ wo behind the scene go and ask Alábìkẹ́ mi àti ẹ̀lájọ wo cinema gbogbo àwọn tí mo ra tíkẹ́ẹ̀tì fún wọn wọlé pọ̀ ni mọ́mì rẹ̀ gan jọ yẹn mọ́mì rẹ̀ gan wà ní cinema. She did not even say anything. When I wo film yín àwọn tó wá wo film yìí ti wọlé behind the scene la wá wò lẹ́nu. She was happy. She played with us. She snapped with us. So that is where I know she's not beefing. She's not capping. She's doing her own thing. Tọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ tí gbogbo wa rí pa FUNKE this thing wey you do no good we go talk am. Nígbà tí mo ra ticket tí mo káwọn èèyàn lọ wo Tribe of Judah èlò ní yàrá ìyá yín náà. Nígbà tí mo ń polówó behind the scene lórí Facebook lórí TikTok ibo ni yàrá ìyá yín wà so because FUNKE ti fọ́ǹbù lẹ́ǹkan sí kí n máa fọwọ́ ra lórí níjọ́ tí Ìyábọ̀ Òjó tó já wà ó ń pẹ̀sìn kó mọ̀dà tọ́ni ká má sọ̀rọ̀ àjọ kí ni mo sọ fáwọn yẹn pé àṣẹ ní sọ́ọ́bà wò it contain problem àwọn èèyàn because ó involve àwọn èèyàn àbí báwo lọ ṣe ń sọ ó dẹ̀ contain owó àwọn èèyàn so we have to talk it can't Ìyábọ̀ bọ́ta àbí gbogbo yín kọ́ lè wà bẹ́ẹ̀ kọ́ wá bá wa resolve it which is mo did send the voice note lóru yẹn sáǹtì Ìyábọ̀ mo mọ̀ ti ga wọn wọ́n dẹ̀ béèrè pa àwọn ọmọ pẹ̀ woman yẹn dẹ̀ bọ́ta ó dẹ̀ ṣe the needful tí gbogbo èèyàn fẹ́ that is what we call a good role model níjọ́ tí Tóyìn ta call out Tóyìn wípé ṣe Tóyìn àyí máa kú o Tóyìn Abraham kí ló dé tó lọ ń join àwọn èèyàn tí gbogbo èèyàn bú Tóyìn alábòsí ni kíríkan tí gbogbo sọ pé náà kò ń ṣe alábòsí when Tóyìn came out and said òun ò lọ comment sọ́dọ̀ àwọn èèyàn she does not know who is èèyàn pé òun rò pọ̀ rẹ̀ màmá ẹ̀ sábọ̀dùn ṣe sọ̀rọ̀ ń gbà yẹn because that is who we are a kì í fọwọ́ pa èèyàn lórí tó bá ṣe burúkú we will say it and let it slide so that a lè mọ̀ pé nǹkan tó ṣe yìí ó wrong fún àwọn èèyàn ẹ̀ njọ́ ti Tóyìn àtàlábìkẹ́ nítorí ṣe pé Alábìkẹ́ ò ṣe Tóyìn ké máa pé wọ́n tàgò òun wípé Alábìkẹ́ fi fọ́tò òun pẹ́pẹ́ àwọn èèyàn ó ń bá àwọn èèyàn jà pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣóun nìkan ló bóun ya fọ́tò
and we say it pé kó overlook it, that is how social media work, and she let it go. She called Toyin not out. So who is Funke tó máa wà exceptional when she did it ní gbangba wálé àtàwọn tó kù náà tó jẹ́ wípé wọ́n wà involved. Ìyẹn ò mí pa àǹjà, ìyẹn ò mí pa hate Funke. Tó bá tún gbé fíìmù jáde lọ́la a tún máa promote ẹ̀ yálàyà ẹ̀yin olórí burúkú ọmọ tálákà mania ọmọ ọ̀rìn náà kíran ẹ̀ lówó tẹ̀lé fi promote Funke olòṣì nìyẹn oníṣẹ́ nìyẹn. You don't have social media tẹ̀lé fi promote ẹ̀ ní fan base kí pàdé lẹ́tì lè máa sọ̀rọ̀ gbogbo yín yẹn tẹ́ believe pé ẹ kíní kan èmi ò sọ máa ṣe tẹ̀lé máa filter o ẹ̀ ń ṣí èrè ni ẹ̀ yá wèrè ni mo sọ fún yín pé mo jẹ́ tap ni ẹ̀ rí mi lọ́ọ̀ láìkí wọ́n máa kú síbi ni nǹkan tó bá ń trendy as a blogger we go come here and talk it tí ìyá mi bá ṣorí burúkú máa blog ìyá mi tó bá wà láyé bí bàbá mi mo ní mi tọkọ mi bá ṣe wèrè tí mo mọ̀ wípé ó rí DJ Kuleti nígbà tí ọkọ ẹ̀ ṣe fídíò pẹ̀lú ọmọ ó bọ́ ta because she is a well-known celebrity on social media ó dẹ̀ lè dent image ẹ̀ she came out and speak tọkọ mi bá ṣorí burúkú tí mo mọ̀ wípé ó máa affect ẹ̀ kárí àwọn ọmọ ọlọ́mọ kéékèèké àbí I will call him out tí bàbá mi bá jẹ́ fídíò mo ti sọ bíbà màá sign contract kọ́ lọ bẹ́ orí ẹ̀ sógun bọ́lọ̀ ṣe dóní kálukú ni ẹ̀yin máa ń da ọwọ́ borí burúkú ni èmi ò mọ̀ ṣe o ní ìmọ̀ ṣe bí ó bá ṣe rí ni mo ṣe máa sọ if you don't like me kó ṣì ẹ lọ àwọn èèyàn ni mo pè lórí page mi ò pè if you don't like the truth don't get it wo má sùn mọ́ mi don't get acquaintance with me don't get involved with me understand nǹkan tẹ́mi náà bá ṣe tí ò bá dà I will come out and say it mélòó láti ní àjẹ́ àkọ́tẹ́ ṣe mo dẹ̀ máa gba correction tó bá jẹ́ kí n apologize and I will apologize and move on to it kò sẹ́ni tó pé tán Funke ò pé Funke made a fucking mistake as a role model and as a celebrity kí ló fẹ́ máa káwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn she need to apologize for that thing she do because kò portray nǹkan tó máa ń kọ́ wa nínú social media and as a Christian kò portray a good Christian láti máa dìyàn sínú for that long bíbélì sọ wípé oorun gbọ́dọ̀ bọ̀ bá bínú nínú ẹ̀ let it go téèyàn bá ṣe ẹ̀ tó bá ti fẹnu gbolẹ̀ àbí tó bá ti bẹ̀ let it go àwọn àtẹ̀yìn gan máa ń jà wọ́n dẹ̀ máa ń dárí jìra wọn that is what we are saying bá wọn dá sí pé nǹkan báyìí ni but nǹkan tá a mọ̀ ní wípé nǹkan tí Tóyìn sọ wípé wọ́n sabotage fíìmù òun is right nǹkan tí mo rí ní gbogbo sinimá ni wọ́n máa ń fún ní one scene a day Funke dẹ̀ lè ní 3 scene time tó máa wò ní 12 3 6 wọ́n lè fi Tóyìn sí 10 àárọ̀ wọ́n lè fi sí 9 alẹ́ wọ́n lè fi sí 11 ta ló fẹ́ lọ wo fíìmù lóru so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn she have the right to say it owó ni Funke fi ṣe fíìmù owó lòun náà fi ṣe fíìmù so ẹ má jẹ́ ká lọ́ǹgì ọ̀rọ̀ yìí ẹ̀yin olórí burúkú kò ń sùn mí kò ń rẹ̀ mí o soft work ni màmá analyse every mistake tí Funke bá ṣe kò sí yàrá ìyá yín tó lè gbèmí sáré tí Funke bá rí pé mò ń bóun kó bú mi padà tó bá ní lọ́ọ̀yà ni kó lọ sí kóòtù máa béèrè pé ṣé wọ́n nìkan ló ń jẹ́ Funke àbí mo pe family lè mú ẹ àdè máa fà á níwájú adájọ́ wọ́n máa padà sọ kéèsì ẹ̀ nù ni because na civil case ṣe understand ẹ máa yára yín lọ́pọlọ